àní ọkọ mi sọ fún mi wípé tó bá yá mi màá jẹ́wọ́ nǹkan tó ń ṣe mí. Ó ní kò tí ì yá mi ni, tó bá ti yá mi màá jẹ́wọ́ nǹkan tó ń ṣe mí. Ẹ̀rù bà mí, mo sáré pọ̀ ọ̀rẹ́ mi kíákíá. Mo ní ìyá lágbájá, ọkọ mi sọ báyìí o. Ìyẹn ní kí ló máa ń ṣe ẹ́ gan-an? Gbogbo nǹkan ló máa ń bẹ̀rù fún. Ẹ̀yin tí ẹ bá sì lẹ́rù gbẹ̀rù bẹ́ẹ̀ lẹ́ mo máa ṣe kíní kan. Ẹ wo, kò síbi tí ṣe ò sí o, kò síbi tí ṣe ò sí. Ìkànnì bí tó bá ti sọ fún ẹni kò síbi tí ṣe ò sí, kò síbi tí ṣe ò sí ibi tí báwo. Wọ́n gbójú kó bẹ jàre. Alọ́kọ mi sọ pé tó bá yẹ mi máa jẹ́wọ́ kí ni? Ibi tí mo ti ń kọ́ lọ́wọ́. Torí mi dé kílì ni mo gbé fóònù mo pọkọ mi. Ọkọ mi ti dẹ́yìn mi. Ó kò fọwọ́ kọ́ mi. Mo sá sọ fóònù sílẹ̀. Ẹ má ṣe mí léṣe. Ó ní ṣe o pààyàn ni. Tó ń ṣe bí àjẹ́ ọ̀tá. Mo ní wo ló máa dájọ́ ọ̀tá mọ́. Ẹ káàbọ̀ sí ètò Gbẹ̀nìtẹ́ Reality Show. Olúwa ṣe wọn àkàndínlé ètò ètò yín. Ẹ wá nǹkan fìdílé. Ẹ ká jẹ máa fi ti gbéyàwó ọ̀rọ̀ torí pé ọ̀rọ̀ báyìí lọmọ ilé ti máa ń jẹ. Alẹ́ mi ò mọ̀ kọ́kọ́ mi sì mọ̀, ọkọ mi sì mọ̀. Àmọ́ mo ti yọ ọ́ní nìkan WhatsApp mi, mo ti yọ kúrò ńbẹ̀. Ọ̀rọ̀ tọkọ mi sọ, ó dàbí ni pé èèyàn fi nǹkan fọ́ mi lórí ni. Wípé ṣé mo pààyàn ni? Kí lọkọ mi lè wá máa rò? Gbàtà ọjọ́ kejì mọ́, mo gbọ́dọ̀ ọ̀rẹ́ mi lọ. Dààmú débẹ̀, mo bọ́kọ ẹ̀ nílé, mo kí wọn. Mi mọ̀ kankan lọ. Mo fọkọ mi lẹ̀ sílé ni. Ẹ̀mọ̀ kan sọ pé àti kókò ní sáìdì ibi tá ọ̀dọ̀ wọn àti wà ní sáìtì wa báyìí. Bá lọ bọ́kọ mi. Bá lọ bá ọkọ ọ̀rẹ́ mi. Bá kí wọn. Bá fi ọ̀rọ̀ wọ́rọ̀ lẹ́nu wọn. Pé bẹ́ẹ̀ ọ̀rẹ́ wọn ti sọ nǹkan fún wọn. Bá ní ilé tí mo wá interrogate àwọn yìí ṣé kò sí nǹkan mú ní kò sí nǹkan mo kàn bí lọ ẹ̀yin pé fẹ́ ìyàwó kejì ẹ máa sọ pé ẹ mọ̀ báyọ̀ tí fẹ́ ìyàwó kẹta ní ìsinyìí ṣáà mọ̀ ẹ̀yin ọ̀rẹ́ ọkọ bá sọ bẹ́ẹ̀ fún mi. Ní bá ní irọ́ wo ó tó pọ̀ kò jẹ́ kọ́ inú ẹ̀ kó má fi ewé bò kò jẹ́ kọ́ inú ẹ̀ kó má fi ewé bò of recent tó wà tí àwọ̀ ẹ̀ kékeré ti jà gbọ̀nsẹ̀ gbọ́ nítorí ọ̀rọ̀ ẹni. Ọkọ ò fi ẹ́ ṣeré o. Sígbà tó sọ̀rọ̀ báyìí ọkàn mi fúyẹ́. N bá lọlé bá ṣe dáadáa nílé mi ò tiẹ̀ jẹ́ kó wò mí torí mi ò pé ọ sọ pé of recent ó sì já nítorí tèmi ṣé ó wà lórí nǹkan kan kó máa já nítorí tèmi ni kò possible. Má ṣe mo ṣe tèmi mo ń jẹun mo ń wà òkè mo ń flow dáadáa. Ṣé wá rí àáfàá yẹn láti jọ kò disturb mi o. Ó dá ìpọ̀ sọ pé wo ilé ẹ̀ díù bó ṣe pè mí nìyẹn. Hello ìyá Rilwan. Hello. Òun fẹ́ yáwó kan lọ́wọ́ ẹ̀. Owó ilé òun díù. Ìgbà tó owó ilé ẹ̀ wá díù kí wá ní kí n ṣe sí o. Ní owó ojú fóònù ẹni bàbá Rilwan ló ń sọ̀rọ̀ ní bàbá Rilwan níbo ni tó bá bí Rilwan ló bí Rilwan kò sáà ní máa pẹ́ ní bàbá ọmọ tèmi ó ń ṣe bàbá ọmọ mi èmi lọ́kọ tó ní ọmọ mi owó kọ́ ló lọ́mọ lọ́wọ́ mi. Ó bá ní kí ló ṣe máa ń ṣẹ̀yìn obìnrin iná tí èmi bá yín bu àṣírí ẹ̀yin bá ṣírí ara yín mo ní kò sáṣẹ kan tó bá mi bò mi ò dé láṣìírí lọ́dọ̀ ẹ̀ wípé ní kókó pè mí kó máa record voice mi sílẹ̀ kíkí nìkan owó ló pa ọ́bọ̀d mi fẹ́ fún ẹ ò sí go and work tí ṣe àfà ò bá pí ẹ mọ́ kó lọ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tí ṣe àfà tí ò bá ti pí ẹ mọ́ kó lọ ṣiṣẹ́ ó ní tí ṣe àfà ò bá pé òun mọ́ tí ò bá pé òun mọ́ kó òun lọ ṣiṣẹ́ mo ní bẹ́ẹ̀ ni ó ní òkè ó bá kọ́ ti fóònù bó ṣe nọ́mbà ọkọ mi kò yé mi bó ṣe bọ́kọ mi bó ṣe kò yé mi mo ṣàrí pé ó pọ̀ ọkọ mi ń jọ kan ọkọ mi wá jókòó bí tí mo ti mọ̀ pé wọ́n ń pera wọn nìyẹn o ọkọ mi wá ní pé ìyá Rilwan ẹnìkan máa ń pè mí ó lóun bàbá Rilwan ó lóun fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ bàbá Rilwan ó bá mi sọ̀rọ̀ ẹgbẹ́ wa wá gbélé mi lọ́wọ́ ìmáàdé tó fi àáfà Yusuf sórí orúkọ ẹ̀. Hello ta ló ń sọ̀rọ̀ ṣé o fẹ́ gba fóònù tẹ́tẹ́lẹ̀ ni mo ní mo fẹ́ gbà mo sọ fún ẹ wípé màá sọ fọ́kọ ẹ̀ eré ló pè ní wo adẹ́tẹ̀lẹ̀ òun ò lè fún wàrà àmọ́ òun lè dá wàrà ni. Àǹtí Ṣeun ọjọ́ náà ni mo mọ̀ pé
ọkàn akọ ni mo ní tètè dá wàrà nínú o torí already wàrà ti dànù tẹ́tẹ́lẹ̀ bá kọ́tí fún mi bá gbé fóònù fún ọkọ mi padà mi ìbí lè rè pé báwo ló ṣe mẹ́ni tó bá mi sọ̀rọ̀ mi ìbí lè wò bí mi rè pé ta ló ń bẹ sọ̀rọ̀ kò bá mi sọ nǹkan èmi lè bá sọ nǹkan bóyá lọ bí iṣẹ́ báyìí mo kọ̀kẹ́ rú mi ni pápápápápápápá okó gbé mi gbogbo nǹkan tó mọ̀ pa sọ mi aṣọ àwọn ọmọ mi mo kó wọn píún mo kúrò ń bẹ̀ gbogbo alẹ́ ọ̀dọ̀ sísítà mi kọ lọ ìgbà tí mo débẹ̀ mo explain fún sísítà mi bó ṣe ṣẹlẹ̀ bí everything ṣe ṣẹlẹ̀ mo ní so babalágbèjà ti mọ̀ àfáà yẹn ti pè wọ́n ó jẹ́ ti sọ̀rọ̀ fún wọn ní so kò sí nǹkan mi bí kí mo fẹ́ sọ fún wọn ṣe fẹ́ sọ fún pé mistake ni àbí kíni wíwú ẹ filẹ̀ àti mi ní ibi tó jìyà sí tó pé dẹni tó kọ́lé nígbà tó wá dẹni tó kọ́lé ńkọ́ tó dẹni tó kọ́lé kí wọ́n fẹ́ ṣe ẹlẹ́dàá ti takò mí ó ti takò mí ná kò sí ẹni fẹ́ ṣe sí mo ẹlẹ́dàá ò ní takò láàmì kò tó wà bẹ́ẹ̀ ni pé ṣíṣe kù àáfàá yẹn la máa lọ bá àáfàá kí ló bá àáfàá fún ọbẹ̀ ti gọ́mọ lọ́wọ́ ó ti ṣe tó fẹ́ ṣe ọ̀ ẹ má wọ̀ inú ìlọ́bẹ̀ mọ́ o bí alẹ́ ní ti máa wà wá ń disturb mi bí a kì í lọ gba yàrá kan mi ti fẹ́ gba yàrá kankan bó ṣe ń kékeré ní sùúrù ó disturb mi kúkú lọ́kọ ojúlé mẹ́rin tá à ń lò àwọn àbúrò ẹ̀ tó wà ń bẹ̀ ọ̀hún súnlé ó mú yàrá kan bẹ̀ kó kẹ́rù ẹ̀ síbẹ̀ nígbà tó dalẹ̀ ọkọ mi bá dé wá kanlẹ̀kùn ó bá ní màámi ẹ ṣẹ̀ mí o ẹ̀gbọ́n mi ló ń bá wí yẹn ò yẹn sísítà mi àbúrò ìyá mi ni wọ́n but àbúrò sísítà mi náà máa ń pè wọ́n ẹ ṣẹ̀ mí o sísítà ní kí ni mo ṣe èdè ìgbéyàwó mi sílé láìpẹ́ mi ìyàwó tí mo fẹ́ ní sùlọ́kà ẹ gbà sílé ìyàwó mi débí sórí mi àtòun jà ní kí ló tó kórè kó lé mo ìbọ̀tà nìyẹn òwò ọ̀gbẹ́ni má wulẹ̀ ló pánkọ́gbì ó ti mọ̀ nìyẹn kò dẹ̀ sí nǹkan tí mo fẹ́ ṣe sí wọn ó ní kí ló mo mọ̀ mo ní wò má wọrí ó ti mọ̀ ó ti ṣe fẹ́ kọ́ àwọn ọmọ ẹ̀ ní ṣe wá kó wọn ni ó ní ẹbí léèrè kí ni mo mọ̀ tó ń sọ tó ní mo ti mọ̀ mo ní èmi ló ń fi ogun inú bá jà mo ní bò sẹ́yìn àfáà yẹn sọ fún mi pé kó lè dání mo bá wá sọ́dọ̀ òun kó tó fi ọgbọ́n àlùmọ̀kọ́ yẹn ṣe nǹkan tó ṣe fún mi sọ fún ẹ pé kó lè dání mo bá wá kó tó lu ọgbọ́n àlùmọ̀kọ́ yẹn kó tó ṣe nǹkan tó ṣe fún mi mo ní àmọ́ kò sí nǹkan tí mo fẹ́ ṣe ó fà lọ́lọ́run lọ́wọ́ ó bá dìde ọkọ mi wá fà mí lọ́wọ́ padà ọdún fà mí lọ́wọ́ padà ó kò gbé ìgbà tí fún mi ni àǹtí mi ṣé ó máa ná ṣojú mi ni ó ní mi ò ná ó ní nǹkan tó yẹ kí n ti ṣe láti bí ọdún mẹ́ta sẹ́yìn ni mo ẹ̀ṣẹ̀ ń ṣe nísìn ó ní àmọ́ àti fọwọ́ kàn ó di ogun fún mi mi ò tiẹ̀ lè bí léèrè torí mi ò rí bí olórí burúkú obìnrin hánà mo wà tó ti wù ní ìsìn ó fi hàn wípé mo ṣe mistake ohun alẹ́bẹ̀rẹ́kà obìnrin tèmi pé mistake ni kì í kò rí bẹ́ẹ̀ mo nígbà tó wá mọ̀ pé mo mọ nǹkan yẹn ṣó pè mí ó sọ fún mi ó ṣe wá wọn á fẹ́ di mi síta ń bí wá kó ẹrù kúrò nílé mi tó sì mọ̀ pé obìnrin ò kí ń kẹ́rù kúrò nílé lọ́dọ̀ wa nílé wa wá kẹ́rù kúrò nílé ká ní pé àwọn ẹ̀gbọ́n òun ti mọ̀ àwọn fẹ́mi òun ti mọ̀ nísìnyí wọ́n sọ pé obìnrin tó bá ti kẹ́rù lọ wọ́n ṣe máa jókòó máa sọ pé ó kẹ́rù kúrò nílé mi èmi náà ti ṣẹ̀ rí mo fún yàn lóyún mo fẹ́ ìyàwó kejì lé ẹ̀ṣẹ̀ ni ó pay back fún mi nìyẹn wọ́n ní mi ì pay back fún ẹ mi ò pay back fún ẹ mo rìn ní mo kó lójú ọ̀nà ni mi mọ̀ pé bó ṣe máa rí rèé mo ní ìgbìyànjú ni o kí má bàa kó àkùnrin ni o àjọ ń wojú olúwa fọmọ ni ó fóbìnrin lóyún ó forúkọ ọmọ pè ẹ́ kí mi náà má wáyé bí ejò tó kọjá lórí àpáta tí kò nípa ni mo ní kí n gbìyànjú ajé wò ó ìyànjú ni mo gbé owó tó ṣe mí lè ṣe báyìí o tó bá mi débi tí mo dé ọkọ mi kò ṣe bẹ́ẹ̀ o kì í ṣe bẹ́ẹ̀ o ọjọ́ yìí afáì ní mo dé fẹ́ sọ ẹjọ́ mo fẹ́ rò mo gbẹ ká mú tó fẹ́ kó àwọn ọmọ ẹ̀ máa kó wọn lọ lílí wà mí sílẹ̀ èmi náà mọ̀ pé ọmọ ẹ̀kọ́ o
olówó